Ẹ̀yin èèyàn mi nílé lóko káàkiri gbogbo ilẹ̀ adúláwọ̀ pàápàá jùlọ ìlú Èkó ọ̀rọ̀ pàtàkì ni mo wá sétí gbọ́ yín ọ̀rọ̀ yìí kan èmi bákan náà ló tún kan ìwọ náà nípa àrùn coronavirus. Àrùn coronavirus yìí náà la mọ̀ sí COVID-19. Àrùn COVID-19 yìí kò mọ ọmọ kékeré bákan náà ni kò mọ àgbàlagbà kò mọ olówó kò mọ tálákà. Àrùn yìí kan náà kò yẹ ní ohun tí à ń fi ọwọ́ yẹpẹrẹ mú láwùjọ. Ẹ jẹ́ ká fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìjọba kí a dẹ̀ tẹ́tí sí gbogbo ohun tí àwọn elétò ìlera bá sọ fún wa. Kò sí ohun tí ìjọba fẹ́ gbà nínú pé wọ́n ń dè wá mọ́lẹ̀ o bí kò ṣe láti dẹ́kun àrùn náà. Ẹni tó bá wà lálàáfíà ni ebi ń pa o, ẹni tó bá wà láyé ni ó ń rìn kiri. Tó bá wá ṣe pàtàkì kí a jáde ẹni lọ́kàn wípé a lè ṣe alábàápàdé àrùn yìí ní ibikíbi a dẹ̀ lè kó ran ìdílé wa. Àwọn ìgbésẹ̀ tí ẹ máa tẹ̀lé ni èyí. Ẹ jẹ́ kí a rí dájú pé a fọ ọwọ́ wa pẹ̀lú ọṣẹ kí ó mọ́ tónítóní. Lẹ́yìn èyí kí a fi sanitizer kí a fi pa ọwọ́ wa. Ti rí ìdí pàtàkì tó yẹ ká máa fi lo ìbọ̀wọ́ láti máa dáàbò bo ọwọ́ wa láti má jẹ́ kí a kó àrùn náà. Ó lè má sí ní ibi báyìí àmọ́ ní ibikíbi tí a bá ń lọ láti lè dáàbò bo ara wa. Àbírú nǹkan báyìí ra nǹkan gba nǹkan ta nǹkan. Ó ṣeé ṣe kí a ti lùgbàdì àìsàn yìí. Má fi ọwọ́ sí ojú, imú, ẹnu tàbí etí. Máa rí dájú pé òun fọwọ́ rẹ ní gbogbo ìgbà tí a bá fẹ́ sín tàbí wúwúkọ́ kí a rí pé a lo tissue paper. Kí ẹ rí dájú pé ẹ sọnù lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ mọ̀ nípa ẹ̀. Ẹ máa kíyèsára. Ẹ wà ní ìgbáradì. Ẹ máa dáàbò bo ara yín. Ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó láti lè kojú àrùn coronavirus. Ìgbéga ìpínlẹ̀ Èkó àjùmọ̀ṣe ni Àṣà Yorùbá TV lolùkéde.